fún mi lára ọmọ yìí ọlọ́ni mo lè sọ̀tọ̀ fún ọ ó rí lára agi tí wọ́n ti yọ ọmọ kan sí ọ àwọn méjì ló wà ń bẹ̀. ẹ̀yà mi létí yín ó yẹ kó rí bẹ́ẹ̀ bàbá ni wọ́n lọ pé bí tí rí wá bí tí rí lóde yìí ọwọ́ alóòrùn tí ẹ lálùbáríkà kò ṣe ní lálùbáríkà kò ṣe ọlọ́run ọ̀gbọ́n lọ́wọ́ ẹ nígbà tí ẹ̀gbọ́n rẹ̀ ọ̀jọ́ lọ́wọ́ ọgbọ́n lọ́wọ́ òun ti ń jẹ́ Zakariya o nígbà wáyé ní Sakaraya ọlọ́run ọ̀gbọ́n lọ́wọ́ ẹ̀ nígbà wáyé ní Sẹ́wù Bùzẹ́rì ọlọ́run ọ̀gbọ́n lọ́wọ́ ẹ̀ bọ́bá wá ní Síkírù ọlọ́run ọ̀gbọ́n lọ́wọ́ ẹ̀ ń bọ̀ lórí ẹ̀. Ibi tá a dé ọjọ́ súná pé ọlọ́niwọ̀ Ànátù ọmọ tí ń bẹnú ẹ̀ obìnrin ni àmọ́ lára agi tó ti tọrọ ọmọ tí mo ti fún ọ emèrè lọmọ tí mo fún ọ ó kelére mbẹ emèrè ni mo fún ọ ó kelére lọ́hùn torí bẹ́ẹ̀ sọ ní Mariama tí babaláwo ń pè ní gbogbo lọ́mọ bẹ́ẹ̀ ni ọ̀sọ́ ó ní wọ́n Ọlọ́run kílẹ̀ tí wọ́n bá ti ń sọ lóko tí ó lè sọ ìtàn rẹ̀ Ọlọ́run ni mo lè sọ ìtàn rẹ̀ ọ̀rí ọmọ ó ti wà láàrin àwọn màláìkà yìí ó ti wà láàrin àwọn màláìkà ọ̀ṣọ́ra púpọ̀ tí ó ti yẹ báyìí Bíkírù ọ̀pọ̀ aláàjì àgbà ó ní Bíkírù ọ̀dẹ̀rọ̀ bíkà ọ̀húndẹ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀nà ọgọ́rùn-ún mẹ́ta ni wọ́n tún Síkírù sínú tírà ó pè ládé rántí òkàkà náà ọmọ rántí òkàkà náà ẹni àrántí òkàkà náà ẹni tí rántí ẹni òkàkà náà. Bíkírù àwọn orúkọ kan wà bẹ́ẹ̀ ń bá ń jẹ tó kọrin ọ̀bá jáde láyé tó tún lọlé àfọ́ àkọ́ tó súnra ẹ̀ sí wọ́n ń pè yàn ní Gàníyù lálọ́dù wá lẹ́kì nígbà wọ́n pè yàn ní mílíọ̀níà òun pẹ̀lú lálọ́dù ìjáwọ̀ wá parí parí oṣù ó yẹ kó padà sí ilé wọn kan tó súnra ẹ̀ sí wọ́n gbẹ̀yàn ní Síkírù ilé wọn nìkan ni wọ́n mọ̀ Síkírù kan báyìí tí ìlú kọ sáma fa àwọn àfáà lẹ̀ torí ewé àti gbogbo níbi agbára rẹ̀ mọ̀ bábà wọn àfáà lẹ̀ o bábà wọn àfáà lẹ̀ o bábà wọn àfáà lẹ̀ o di wọ́n mú dáadáa o àwọn làwọn olóko máa bá wo èèyàn níbo tàánù kan rẹ̀ dáa máa bẹ ní
wọ́n ti gbé abẹ́lẹ̀ bí jẹ́ tuntun sí òkè wọn lórí ìfọwọ́. ìrora mẹ́tí wọ́n bí ká. wọ́n ní wọ́n lọ kíkírù rahmat rabbika kí àánú rẹ̀ ránṣẹ́ sẹ́rù rẹ̀ kí rántí ẹrú rẹ̀. ẹrú rẹ̀ wọ́n ní àwùjọ wù.